mà ṣe o, àwọn agbébọn pa alága ẹgbẹ́ Labour Party. Bọ́rọ̀ àwọn agbébọn àtàwọn jàǹdùkú gbogbo tí wọ́n ń pààyàn káàkiri àárín ìlú yìí ṣe ń fojoojúmọ́ fẹjú sí i ń kọ àwọn aráàlú lóminú o. Àìpẹ́ yìí làwọn agbébọn kan tún lọ dènà de alága ẹgbẹ́ Labour Party kan, olóògbé Sunday Oche, lásìkò tí olóògbé náà ń darí bọ̀ láti inú oko ẹ̀ tí wọ́n sì pa á dànù. Aláròyé gbọ́ pé olóògbé náà jẹ́ alága ẹgbẹ́ Labour Party níwàdù Igumale níjọba ìbílẹ̀ Adó nípínlẹ̀ Benue. Àìpẹ́ yìí ló lọ sóko ẹ̀gẹ́ ẹ̀ kan tí kò fi bẹ́ẹ̀ jìnnà rárá síbi tó ń gbé. Lásìkò tó ń darí bọ̀ wá sílé làwọn agbébọn kan ti lọ dènà dé. Wọ́n pàdé òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ mẹ́rin kan tí wọ́n jọ ń bọ̀ lọ́nà ni wọ́n bá kojú wọn. Wọ́n pa olóògbé náà dànù lójú ẹsẹ̀, ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ ẹ̀ mẹ́rin ọ̀hún sá mọ́ wọn lọ́wọ́ pẹ̀lú ojú ọgbẹ́ lára wọn. Alukoro ẹgbẹ́ Labour Party ọ̀gbẹ́ni Tẹ́so Obunde tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù kẹsàn-án ọdún yìí sọ pé wọ́n ti lọ gbé òkú olóògbé náà wá sílé nínú igbó tí wọ́n pa á sí, àti pé àwọn ẹbí olóògbé ọ̀hún ló máa sọ bí ètò ìsìnkú rẹ̀ ṣe máa lọ fáwọn aráàlú láìpẹ́ yìí. Àtẹ̀jáde kan tó fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti sọ báyìí pé alága ẹgbẹ́ Labour Party ní olóògbé náà. Àsìkò tó ń darí bọ̀ wá sílé nínú oko ẹ̀ làwọn afurasí ọ̀daràn kan lọ dènà dé lójú ọ̀nà. Wọ́n pa á dànù, ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ ẹ̀ mẹ́rin kan tí wọ́n wà pẹ̀lú rẹ̀ sá lọ pẹ̀lú àpagídí lára. Gẹ́gẹ́ bó ṣe wí, ọ̀rọ̀ náà kó ìrònú àti àìbalẹ̀ ọkàn bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ Labour àtàwọn aráàlú míì tí wọ́n wà ní ìpínlẹ̀ ọ̀hún. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.